òkú ìyèdùn ọdún ayọ̀ ló sì ìmọ̀sẹ̀ lọ́lẹ̀ lẹ́dùnmọ́rẹ́ ọba. Àpèkẹ́ o àwọn ọmọ olóríire tọ́lọ́bù wọn ló kún rán mi níṣẹ́ o wọ́n láláìkẹ́ ọba kìíyà wa abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀ ni wọ́n lọ́lọ́run kékeré àwa ni Àpèkẹ́ o àṣẹ ìsọmọdún ọdún ayọ̀ àṣẹ ìsọmọdún ọdún ayọ̀ ló sì ìmọ̀sẹ̀ lọ́lẹ̀ lẹ́dùnmọ́rẹ́ ọba. Ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ilé mansion tó lẹ́lẹ́gbẹ́ ó wá ní fọdún eléyìí ṣàṣemọ́ owó mama Kàfílátù mọ́ gbọ́ ọlá mama Díkẹ́ iyì mama Yọ̀ká owó mama Bíkẹ́ ọlá mama Gbọ́láhàn ayọ̀ Lísà Ògúnjà ọdọọdún báyìí là ọdọọdún báyìí lára òòsà ọdọọdún báyìí lára ọmọ bíi lórí bá ó nífọdún eléyìí ṣàṣemọ́ ẹ̀mí rẹ̀ tó wá ṣẹ́gun sí lórí àwọn ọmọ náà ni ó jẹ bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè ìgbà ọdún láyọ̀ ọdún kan ní orógbó lóní òbí lóní òbí kú dànù ọ̀rọ̀ gbogbo tó wọ́n pa ẹlẹ́rìn ó wà nípa ọlẹ́kún onítẹ́ onítí alápẹ̀kẹ́ mọ́ lónìí rẹ̀lẹ̀ ọmọlára mọ́ lónìí rẹ̀lẹ̀ ó mọ̀gànì látàrí Elédùmarè ọba. Àpèkẹ́ o àní ń wò kí ọbẹ̀ ológun ẹ̀rọ ọmọlára ṣèkínà tún ń wò kí ọbẹ̀ ọlọ́gbọ́n wọ̀fà. Àpèkẹ́ o kárí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ òpó wúlẹ́rọ̀ mọ́ dá ilé kan o òpó rọ́sọ òpó bàjá mọ́lẹ́wọ́ ọba ló lárógi lásọ bí ó sásọ bí ó sẹ́wù oríṣiríṣi ìdílà ọbàmọ́ rí bí ikùn bí àgbárin bí kókó bí èèwọ̀ ẹ̀yin lọ́mọ òtìpátìpá ẹlẹ́pọ̀n ládòkun fà ẹlẹ́pọ̀n yọ ọbẹ̀ dání ó tètè mọ̀ pọ́wẹ́ lẹ́pọ̀lẹ́pọ̀ ń jámọ́ ẹ̀yin lọ́mọ mọ́lẹ́wà ọmọ afákàfìkì ọmọ àfọ̀dá ọmọ alẹ́yẹ lóko ẹ̀yin lọ́mọ amẹ́rí eré kan ogun òde ẹ̀yin lọ́mọ odò tí ò ṣe bínú kó sí bẹ́ẹ̀ ọba fojú du ikú dẹ̀ sí yóò gbé lọ ni aya Lísà Ògúnjà kárẹ̀lẹ́ olówó rí rẹ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ yìí láyé lẹ́sẹ̀ àjọ àrà ayọ̀ Lísà Ògúnjà àwọn ọmọ àfìràwé sọ̀rọ̀ nígbó ayọ̀ bámúrẹ̀ ilẹ̀ mìtìtì ọmọ rẹ̀ yẹn mọ̀mọ́ roko moroko tán ẹ̀yẹ mọ́ ti lọ ọmọ ẹ̀yẹ fojú ọ̀run so rere aya wọn nílùú Iléṣè ọmọ onílé ìsáná ògbó tàràrà yányànyàn ọmọ abisu tàbí igi. Àpèkẹ́ o ọmọlára ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí sí lọ́lẹ̀ Elédùmarè ọba ó nífọdún eléyìí ṣàṣemọ́ lọ́lẹ̀ Elédùmarè ọba. Ọmọlára o olówó rí rẹ̀ ọkọ rẹ̀ Mr. Lísà Ògúnjà wọ́n ní báwọn kí ọ dáadáa wọ́n ló kú ọdún okú yèédú ó nífọdún eléyìí ṣàṣemọ́ gbádùn láyọ̀ ọdún kan ní èso wá níyàyìn àrùn níyàyìn ẹ̀jọ̀ lóra yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láṣẹ Èdùmàrè. Àpèkẹ́ o àwọn ọmọ olóríire tọ́lọ́bù wọn náà ní báwọn kí ọ dáadáa Kàfílátù láṣẹ ìsà mọ́dún àjíkẹ́lẹ́ pẹ́ fún wa ó lẹ́ ní fọdún eléyìí ṣàṣemọ́ ó lẹ́ ní mọ̀sí ní mọ̀yà ìbànújò ní wọlé tán yín wá àyọ̀ká náà ní gbọ̀dún láyọ̀ dùkan ni àbíkẹ́ náà láṣẹ ìsà mọ́dún ọmọdọ́láhùn náà lẹ́pẹ́ fún wa ìṣù ọmọ awájì náà jẹ́ fún yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láṣẹ Èdùmàrè. Àpèkẹ́ o bóore ni ọ̀sángbòhùn rẹ̀ àyíkáde ọmọ kádúpẹ́ kúlẹ̀ níjà mọ́ wọn lọ́ra dẹ́nu dùn ojú yọ ẹ̀ bá ń ká